ẹ̀yin èèyàn wa mo kí yín láàárọ̀ yẹn ṣe gan ojú òní tí ẹ kú fẹ́ wa gbogbo tó mí àti tí ò mí ní ọ̀rọ̀ yín ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọmọ yín rèé olólùfẹ́ yín Jamiu Azeez ó wá ti máa bẹ́ẹ̀ misunderstanding ni ó wà láàrin wọn àtẹ̀tí yọjú ẹ̀ láàárọ̀ yìí ọmọ ti bá yẹ sọ̀rọ̀ ìyá ti bá ọmọ ẹ sọ̀rọ̀ nǹkan yóò ní bàjẹ́ ọkọ Ramota is coming out very very soon ẹ lọ wò ó ẹ lọ wò ó ẹ lọ wò ó ló tàkù Jamiu. It was actually a misconception, but what if they want to in order to share the so big the mommy and run with many words that run session. Thank you so much. Thank you so much. Ramo, 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 Ramo,